àfi bí nǹkan padà yí padà tàbí tí àwọn alágbára dá sí tàbí tí nǹkan kan ṣẹlẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé inú ọdún tuntun tá à ń bọ̀ lọ́ọ̀kán yìí, iye ọdún 2026, ni wọn yóò bẹ̀rẹ̀ wàhálà òṣèlú pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà fọ́rọ̀ ààbò inú àná lórílẹ̀‐èdè yìí, the ex-minister for interior, ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Ó ṣeé ṣe kó jẹ́ pé inú ọdún tá à ń wò lọ́ọ̀kán yìí òun ni àwọn àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu lórílẹ̀‐èdè yìí, Economic Financial Crime Commission EFCC, ó ṣeé ṣe kó jẹ́ pé àsìkò náà ni wọn yóò gbé Arẹ́gbẹ́ṣọlá o, nítorí pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé wọ́n ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ lórí Arẹ́gbẹ́ṣọlá, wọ́n sì ti ń ṣe ìwádìí lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀, pàápàá àwọn bí owó ṣe jáde ní iléeṣẹ́ ọ̀rọ̀ ààbò inú ìlú tó ṣàkóso lásìkò tó fi ṣe mínísítà lábẹ́ ààrẹ àná olóògbé Muhammadu Buhari. Ẹ rántí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe ìwádìí àwọn mínísítà tí wọ́n ṣe ìjọba lábẹ́ Buhari, tó yìí jẹ́ pé méjì nínú wọn ló tiẹ̀ wà lákòótò àjọ EFCC dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí. ìyẹn mínísítà tó lágbára jù nínú ìjọba Buhari tó jẹ́ agbẹjọ́rò ìjọba Nàìjíríà náà tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìdájọ́, ìyẹn amòfin àgbà Abubakar Malami, Senior Advocate of Nigeria SAN, àti ẹni tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ àtọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn olóyè Chris Ngige. Àwọn méjèèjì ló wà lákòótò àwọn EFCC. Bẹ́ẹ̀ ni ìjọba Tinubu nípasẹ̀ àjọ EFCC ó ti ṣe ìwádìí àwọn ìkàn nínú ìjọba Buhari bíi mínísítà ọ̀rọ̀ náà, ìyẹn Mama Saleh, fún ẹ̀sùn jẹgúdújẹrá bílíọ̀nù 22 billion. Àwọn bíi Sadiya Umar Farouk tó jẹ́ mínísítà ọ̀rọ̀ gbáyégbádùn aráàlú, Minister for Humanitarian Affairs, tí wọ́n ń ṣèwádìí ẹ̀ fún ẹ̀sùn bílíọ̀nù 37 37.1 billion. Àwọn bíi mínísítà ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè lánàá Adisirika tó ń ṣèwádìí tiẹ̀ fún ẹ̀sùn bílíọ̀nù 2.7 mílíọ̀nù náírà 2.7 billion, àti olùṣírò owó àgbà orílẹ̀‐èdè yìí àná, ìyẹn Accountant General Ahmed Idris, tí wọ́n ń ṣèwádìí tiẹ̀ fún ẹ̀sùn jìbìtì bílíọ̀nù 99 náírà 109 billion naira. Ṣá o, ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn tó mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà wípé wọ́n ti bẹ̀rẹ̀ àkójọ àti ìwádìí nípa bí àwọn owó ṣe jáde nílé iṣẹ́ ọ̀rọ̀ ààbò inú ìlú àná, ọ̀rọ̀ ààbò inú ìlú tí Arẹ́gbẹ́ṣọlá ṣàkóso ẹ̀, tá a sì gbọ́ pé wọ́n ti kó àwọn ẹ̀rí jọ, nítorí pé bí ọ̀rọ̀ òṣèlú wa ti ń gbóná jàjà lọ́dún tó ń bọ̀, la gbọ́ pé wọn yóò gbé tí Arẹ́gbẹ́ṣọlá náà jáde, tí wọn yóò sì wọ́ọ̀dì ẹ̀, tí wọn yóò fi àjọ EFCC tí wọn yóò fi dà á láàmú. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ètò ti parí lórí eléyìí, bí ò bá sì sí nǹkan òjijì tó yàtọ̀, tàbí kò jẹ́ wípé ìdásí kan wá, àìgbọ́ ìpè lọ́dún tó ń bọ̀, Arẹ́gbẹ́ṣọlá àti àjọ EFCC pẹ̀lú ìjọba Tinubu wọn yóò jọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan.